àwọn ọmọ tá a bí tá a ń tọ́ yìí ká tọ́ wọn sójú ọ̀nà Islam èyí tọ́lọ̀ ń bá ní ó bá wa dàgbà tó bá ti bàlágà ìjọ tí ọmọ bá ti bàlágà tó ti di mùkálàfù tó ti dẹni tí a máa kọ ẹsẹ̀ rẹ̀ kalẹ̀ tá ń pè mùkálàfù náà nù ìjọ a bẹ̀rẹ̀ sí ni máa kọ ẹsẹ̀ rẹ̀ kalẹ̀ ọwọ́ rẹ̀ ti dé sínú tó bá ti dijọ́ náà ìjọ òun ni bàbá àti ìyá ní ọmọ òní a nílò àkáǹtì bàbá fún ma a nílò àkáǹtì ìyá fún ma a sì àkáǹtì tiẹ̀ náà fún rẹ̀ àmọ́ ọmọ tí ó bá bàlágà ọmọ tó bá wá ní kékeré tí ò ti bàlágà tẹ́ ẹ padà síwájú Ọlọ́run irú ọmọ àná ó kó Ọlọ́run fa àmọ́ pọ̀sẹ́ ni wọ́n fẹ́ kí ọmọ àwọn lọ ń kéke èyí tó bá sì lọ tí ò ti bàlágà ọkọ Ọlọ́run fa àwọn ni gìlìmánù mọ̀kálàdúnà tọ́lọ́run sọ́nà Al-Kùránì torí ọmọ mùsùlùmí tí wọ́n bá bí tí ò ti bàlágà ọdún mẹ́ta ni ọdún mẹ́rin ọdún márùn ni ó wá padà sọ́dọ̀ Ọlọ́run ọtọmátìkì àlìjẹ́nnà lòun àwọn afa àwọn nílé kí wà náà Ibrahim ní ọlọ má lè kéwú tó dálẹ̀ sáré kìyàmọ́ ọlọ́mọdé àwọn ọmọ ọlọ́wọ́ májè wọ́n lè kéwú mẹ́ o májè wọ́n lè kéwú mẹ́ o májè wọ́n lè kéwú mẹ́ o àbí ta lọ́fẹ́ kọ́ ma wọ́n lè kọ́ ọmọ kékeré tí èyí èyí tà ń ké yìí náà kọ́ máa kéwú àbọ̀ òkúta gidi yìí náà dá kọ́ máa lè kéwú ní kéwú Ibrahim ní ṣe o alìkìyàmọ́ o táyé yìí náà lẹ́ẹ̀ máa ké àmọ́ ọmọ tó bá rí bẹ́ẹ̀ tó bá kú kékeré bẹ́ẹ̀ ọdún ọmọ àlìjẹ́nà gbogbo ara sì fẹ́ wọ àlìjẹ́nà afẹ́ká ọmọ wa àlìjẹ́nà àti fẹ́ kọ́ ọmọ wa kú ní kékeré bẹ́ẹ̀ yẹn báyìí ti di mukallaf wọ́n bá kú ẹ gbọ́dọ̀ sú ọ àlìjẹ́nà rẹ̀ bá a ti wà yín nísìnyí ẹni wọ́n bá kú nísìnyí a gbọ́dọ̀ yí pé ha àlìjẹ́nà nílọ a gbọ́dọ̀ wípé a ti gbọ́dọ̀ pé náà nílọ tọ́ra wa ká ní ìsáàbù ẹ̀ àmọ́ ọmọ kékeré tí ò ní ẹ̀ṣẹ̀ kankan Ọlọ́run ò tí ì gbèsè rán yóò máa bẹ ní ọ̀ndà alùlfàtìrà iná ni ọ wà rìsálà ò tí ì dọ́dọ̀ rẹ̀ nù ni kódò lè máa gbọ́ wá sí bí wọ́n ti ń gbọ́ wá sí yìí láwọn kékèké yìí wọ́n kẹ́ ń gbọ́ wá sí ni kò wúlò fún wa àmọ́ tí wọ́n ń gbọ́ yìí yóò ràn wọ́n lọ́wọ́ lásìkò tí ó bá bẹ̀rẹ̀ sí wúlò fún wa yóò ràn wọ́n lọ́wọ́ pé ńgbà tá à ń bẹ́ ń kékèké ní táwọn bàbá wa ń sọ fún wa rè yóò ṣe ọkàn wa rọ̀ díẹ̀ ni àmọ́ wọn ò tí ì di ẹni tí Ọlọ́run ọkà láfa àwọn fara ìlú rẹ̀ sí ní àbáwá Ṣuaib àbáwá Agoro àbáwá Albani ọ̀dà ẹ̀jẹ̀ akéwú díẹ̀ ń bẹ́ẹ̀ láàrin yìí àbáwá wọ́fíìsì mi àtàbáwá àbọ̀lọ́rẹ̀ gbogbo ẹ̀yìn àlùfà ẹ̀jẹ̀ akéwú díẹ̀ ń bẹ́ẹ̀ agbọ́ wípé ọmọ mùsùlùmí tó bá kú tí ò tí ì di mukallaf àlìjánà ni ọmọ kèfèrí ẹlẹ́bọ olóòṣà eléégún olóró ọmọ rẹ̀ náà wá ti di mukallaf òun náà wá kú bẹ́ẹ̀ ní kéke kò tí ì di mukallaf òun náà wá kú bẹ́ẹ̀ ń bọ̀ lòun lọ. Aramallahu ayatakum. ní máa dáa àbáwọ̀ Albani kẹtí wà mukallaf mùsùlùmí lọ́wọ́ bí a máa yí pé àlìjánà ní ń lọ tọ́lá àwọn tó bí mùsùlùmí ni wọ́n sì bí òun náà sínú Islam ẹlẹ́bọ wá bímọ olóòṣà bímọ olóró bímọ eléégún bímọ ọmọ yẹn wá tí wà mukallaf ó ti yé ọ̀dà nígbà tí o ti wà mukallaf òun náà wá kú bẹ́ẹ̀ rìsálà kankan ìdọ́dọ̀ rẹ̀ kẹtí rí nǹkan kan gba ó ti yé báwọn ẹni tí ọba yìí ti wà mukallaf wọn ni wọn à ní kọ ẹsẹ̀ kalẹ̀ fún kò tí ì ṣẹ̀ àmàdílé eléégún ni wọn ló ti jáde wá ọwọ́ kú lórí rẹ̀ sálì jánà lòun náà ń lọ ní àbí náà ń lọ. àdébáyé ká mọ́ nísìnyí. ọ̀dà ẹjẹ́ wa jẹ́rìí díẹ̀ níwájú yòókù lẹ̀ kí gbọ́n Facebook yìí àwọn tí sáré máa jáde nì kí wọ́n wá jáde kí wọ́n yanjú èyí hùn láàrin ọjọ́ mẹ́ta náà mo fún wa kí wọ́n yanjú ẹ̀. àṣà máa béèrè ntọ́ bá rújú lọ́wọ́ ara wa àbá ní béèrè mọ́ ọ̀dà ìbí béèrè dá. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé bọ́mọ bá ti wà bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé la yughazal òun níwẹ̀ wala yukaffan mùsùlùmí ò ní fasọ sí la
wala yusalla alayhi ní kírun sí la ó ti yé báwọn kọ́dà báwọn òbí rẹ̀ bá ní ẹ̀dákẹ́ báwọn ṣe ń ṣe ìsìlámù àgbọ̀dọ̀ síbẹ̀ wala yudfan fi maqbaratil muslimin sì ní sin sí àárín mùsùlùmí ọ̀dà agbọ́yin wò bẹ́ẹ̀ ibo ní ń lọ iná ní ń lọ ni àbálì jẹ́nà ní ń lọ mo jù yín wúlẹ̀ kí ni màá sí irú rẹ̀ lọ́hùn ó ti yé báwọn ẹ máa dá wa lóhùn ni o torí bá a bá wí wọ́n ní ọwọ́ nígbà náà wọ́n máa fẹ́ wújú ọwọ́ ní kíní kan ọ̀dà yìí má oníkálukú ọ̀sọ̀ bí kánísà ń lọ sọ́wọ́n àti àwọn ọmọ mùsùlùmí wọn jọ wà nínú àlìjánà ni àbí inú náà lò wọ́n wà táwọn tó wọ́n wà nínú àlìjánà wọn kálukú ọmọ yàrá yìí náà.